Ẹ̀yin tèmi, ṣé dáadáa ni mo bá yín o. Orúkọ tèmi ò yí padà, Kẹ́mi Òpólá lórúkọ ti tèmi jẹ́. Tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ tẹ́ máa wo fídíò mi, ẹ bá mi subscribe. Ọwọ́ tẹ́ ti fi ń tẹ subscribe yẹn, ọwọ́ yẹn ni fi gbọ́mọ sí. Ẹ ṣé. Ọ̀rọ̀ mi ò ní pọ̀ ní alẹ́ yìí o. Ọ̀rọ̀ mi ò ní pọ̀ ní alẹ́ yìí rárá. Mo fẹ́ sọ̀rọ̀ nǹkan tó ń lọ náà ni. Àkọ́kọ́ màá sọ̀rọ̀ nípa ìbò tí wọ́n dì ní Ẹdó. Ó yẹ kí ìbò tí wọ́n dì ní Ẹdó yẹn kó kọ́ àwa ọ̀pọ̀lọpọ̀ èèyàn míì ní ọgbọ́n. Ìpele ayé yìí kò sí ẹni tí ó ní agbára ju Ọlọ́run lọ. Ọlọ́run gangan ló máa ń jẹ́ èmi ni. Ọlọ́run ló máa ń tìyàn lẹ́yìn tíyàn máa fi ń ṣe àṣeyọrí. Ọlọ́run ló máa ń jẹ́ kí nǹkan ṣe é ṣe. Kò sí bí èèyàn ṣe lè ní agbára tó. Tọ́lọ́run bá wà ní ẹ̀yìn èèyàn ní agbára yẹn máa ṣiṣẹ́ fún un. Tó bá ti di pé Ọlọ́run padà lẹ́yìn èèyàn báyìí, agbára òǹtọ̀ náà ó padà ni. Ìbò Ẹdó yìí ó jẹ́ ẹ̀kọ́ fún gbogbo wa. Kódà kò yọ èmi gan sílẹ̀. Ó jẹ́ ẹ̀kọ́ fún gbogbo wa. Torí ibi tí àwọn èèyàn fojú sí ṣe ní ọ̀nà ò gbabẹ̀ rárá. Torí orí social media náà la wà tí àwọn kan ti lérí léka wípé ẹni tó wọlé kò lè wọlé láyéláyé, wípé ẹni táwọn bá ti support òun ló máa wọlé. Kò sẹ́ni táwọn support tí ò wọlé, pé Buhari wọ́n support Buhari wọlé, wọ́n support Alágbájá, gbogbo wọn wọlé, tán bẹ̀rẹ̀ sí ní brag. Wọ́n ti gbàgbé pé Ọlọ́run nìkan ló máa ń tìyàn lẹ́yìn tí ò kì í fi ń ṣubú. Wọ́n ti gbàgbé o. Èmi ò mọ ibi tí àwọn èèyàn tán fi Ọlọ́run sí ní gbogbo nǹkan tó bá ń ṣe láyé. Ó yẹ ká máa rántí Ọlọ́run ní gbogbo ọ̀rọ̀ tá bá ń sọ. Ká má máa joyè èmi ni ní gbogbo ìgbà. Ìyẹn ó máa ń jẹ́ kéèyàn tẹ́ni. Torí ìwọ tó ti wá gbéraga níbi tó ti wá fọ́nu bí nísìnyí, kò sí ní ọjọ́ tí nǹkan yẹn ṣẹlẹ̀, ẹlẹ́ran ara náà ní gbogbo wa. Ara tiẹ̀ pé èmi tí mo máa ti fọ́ọ̀mù fáwọn èèyàn wípé kò sí bí mi ṣe dà, pé kò sẹ́ni tí mo support tí ò wọlé. Ó ṣe wá jẹ́ ẹni ni ó wá wọlé. Torí ó jẹ́ kí lè kókó wa lọ́gbọ́n pé Ọlọ́run nìkan ni a ti ní lẹ́yìn, má dojú tìyàn. Ọlọ́run nìkan ni Ọlọ́run ló máa ń tìyàn lẹ́yìn. Tẹ́pọ̀ ojú ò ní tìyàn láyé wọ́n tí wọ́n bá dẹ̀ ń ṣe á dẹ̀ máa bọ́ sí fún yàn. Bẹ́ẹ̀ ni. Ìyẹn lọ. Mo fẹ́ sọ̀rọ̀ nípa Odùduwà wa tí àwọn Yorùbá tí wọ́n pariwo ẹ̀ láti bí ọjọ́ mẹ́ta. Tó sọ pé Odùduwà a gbọ́dọ̀ lọ. Ẹ̀yin ọmọ ìyá mi tẹ́jọ́ Odùduwà, tẹ́jẹ́ Yorùbá. Yorùbá burú gan. Ṣé ẹ rí Odùduwà tá ń pariwo yìí? Ó mà ṣe. Yorùbá ló máa polè wá jà. Àwọn ló tún máa polóko kó wá aṣọ. Òun lẹ fi rí pé àwọn èèyàn ń sá sẹ́yìn. Wọ́n ń sá sẹ́yìn. Wọn ò fẹ́ wà wájú. Torí wọ́n mọ̀ pé tó bá dá gbáwú, gbogbo wọn máa yọ ọwọ́, wọn máa yọ ẹsẹ̀ ni. Kódà wọ́n ti lè lọ máa bú ẹni yẹn pé ta ló ránṣẹ́, ta ló rán wèrè ẹ̀ ń ṣẹ́. Oníkan ló mọ̀rọ̀ sọ. Nǹkan tó ń balẹ̀ Yorùbá jẹ́ nìyẹn. Nǹkan tí àwọn Yíbò ò ní nìyẹn. Ẹ wo ìgbà tí Kánú wà ní Nàìjíríà ń bí. Ẹ wo àwọn èèyàn tó máa ń tẹ̀lé máa yẹn tí máa yẹn bá fẹ́ jáde báyìí, èrò máa ṣù mọ́ báyìí ni. Èrò máa ṣù mọ́ báyìí ni. Kò sẹ́ni tó padà lẹ́yìn ọmọkùnrin yẹn títí. Odùpọ̀ Ọlọ́run wá ṣe pé ó fi ilẹ̀ Nàìjíríà sílẹ̀. Kò yẹ yín báyìí tèmi. Mo dẹ̀ fẹ́ pa àwọn tó ń ṣe Odùduwà, mo fẹ́ pọ̀ wọ́n sákìyèsí. Gbogbo aṣọ kọ́ náà ni èèyàn máa ń sá ní òun.
gbogbo aṣọ kọ́ lèèyàn máa ń sá lóhùn. Ẹ ò gbà tí Kánú wà ní Nàìjíríà bíi tó bá fẹ́ jáde ṣe rálì ẹ lè gbọ́ lẹ́nu wọn. Ẹ kò tiẹ̀ máa rí pé wọ́n jáde ni. Ẹ fẹ́ ṣe rálì gbogbo ayé ti gbọ́. Gbogbo nǹkan tó yẹ kẹ́ ẹ wà nù yàrá yín, kẹ́ ẹ wà ní abẹ́ òrùlé kan, kẹ́ ẹ jọ sọ fún ara yín. Tó pọ̀rọ̀ yẹn bá ti wá jáde ẹ ti mọ̀ pé alágbájá ara wa bí àwa mẹ́wàá tá a jọ sọ yìí ara wa ló jẹ́ kọ́rọ̀ yẹn lu. Gbogbo ẹ̀ ti gbé wá sí orí social media. Ẹ̀yin ọmọ ìyá mi ni mo ń bá wí yìí o, ẹ lọ ṣe àtúnṣe àárín yẹn o. Gbogbo nǹkan tẹ́ fẹ́ ṣe bẹ́ẹ̀ gbogbo ẹ ti jẹ́ káwọn èèyàn mọ ibi tẹ́ ń lọ, ẹ ti jẹ́ kó mọ pílánù yín tí ò jẹ́ kó rí bẹ́ẹ̀. Ẹ jẹ́ káwọn èèyàn mọ pílánù yín, ẹ ti jẹ́ kó mọ ibi tẹ́ wíìkì sí. Kò sí nǹkan secret láàrin yín mọ́. Gbogbo nǹkan báyìí ẹ ń bọ̀ online ni. Ẹ bá fẹ́ ṣe meeting online lẹ ti máa ṣe. Kò dé kó rí bẹ́ẹ̀. Àbí nǹkan kékeré lẹ rò pé fẹ́ ṣe yìí ni. Nǹkan kékeré kọ́ lẹ rò pé ẹ̀yin kò tẹ́ fojú kékeré wò pé a fẹ́ lọ. Kò easy láti lọ. Kò easy láti lọ ẹ̀yin ọmọ ìyá mi. Kò easy rárá. Nínú àwọn tó jẹ́ Yorùbá wa gan inú wọn ò dùn sí tó ti já lágbára. Ká máa sọ pé àwọn Haúsá tẹ́ pé àwa ilẹ̀ Yorùbá náà ti ń rí ọrọ̀ ajé tiwọn tó ń kó lọ sílùú wọn. Inú wọn ò ní dùn. So ẹ bá fẹ́ ṣe nǹkan nísìnyí gbogbo ayé dẹ̀ tí wàá ń gbọ́ àti mọ̀ àwọn ará bí o wọ́n fẹ́ ṣe nǹkan lọ́jọ́ báyìí o. Tẹ́ ẹ bá kọ̀ntínú láti máa ṣe bẹ́ẹ̀ ẹ má jẹun parọ́ tọ̀ yín. Á pẹ́ kí Odùduwà yẹn kó tó bọ́ sí fún wa o. Á pẹ́ kí Odùduwà tó bọ́ sí fún wa o. Ẹ má jẹ́ ká máa kó gbogbo ọ̀rọ̀ wa sí orí social media. Ẹ jẹ́ ká ẹnu wa bò, ẹ jẹ́ kí gbogbo nǹkan tá a bá ń ṣe kó máa jẹ́ àṣírí lẹ́ẹ̀kọ̀ọ̀kan. Kì í ṣe gbogbo ìgbà lẹ́ẹ̀kọ̀ọ̀kan ẹ jẹ́ kó máa jẹ́ nǹkan àṣírí. Tó jẹ́ pé ẹ bá tiẹ̀ gbé síta bá tún máa ya àwọn èèyàn gan lẹ́nu pé àwọn ará bí ìgbà wọn ti ń pláànù kínní. Ẹ má jẹ́ ká máa fi gbogbo láìfù wa sí online. Ibi tí wọ́n kódà tẹ́ ẹ bá bẹ̀rẹ̀ sí tẹ́ bá kọ̀tí láti máa fi gbogbo nǹkan tẹ́ fẹ́ ṣe lórí ọ̀rọ̀ Odùduwà ẹ̀ sí online kó tó bọ́ sí apẹ́ o. Torí gbogbo bẹ́ẹ̀ náà ṣe ń plan àwọn náà máa plan. Gbogbo gbèsè tẹ́yìn náà ń gbé bá gbé gbèsè ẹ bá gbé gbèsè kan báyìí àwọn náà gbé títí wọn. Kí ọ̀rọ̀ yẹn kí ọ̀rọ̀ Odùduwà ẹ̀ kó má lè bọ́ sí àwọn náà máa gbé gbèsè. Kí ló dé tí ẹnu yóò wá tí ò wá bò tẹ́ gbogbo nǹkan tẹ́ bá fẹ́ ṣe ẹ̀ ń bọ̀ online ni. Kí ló dé ẹ̀yin àgbààgbà tẹ́ ṣíwájú Odùduwà yìí ẹ wá nǹkan ṣe sí ọ̀rọ̀ yẹn. Gbogbo mítì tẹ́ ẹ máa ṣe ní ó ní àwọn mítì kan tẹ́ pé ẹ bá fẹ́ ṣe tẹ́ pé ẹ máa ṣe ní online tẹ́ pé bóyá nǹkan tí ò tiẹ̀ ní weight bó nǹkan tó bá jẹ́ pé ọ̀rọ̀ tó wúwo ni ẹ ṣe ní ẹ̀yin kan kẹ́ kóra yín jọ kẹ́ jọ ṣe mítì yẹn. Nǹkan tá a bá bò òun ló máa ń nǹkan tá àṣírí tá a bá bò òun ló máa ń níyì. Nǹkan tá a bá bò ló máa ń níyì. Kò dìgbà tá a bá pariwo ara wa síta ká tó gba Odùduwà yìí. Mo dẹ̀ mọ̀ pé Ọlọ́run ọba tó wà lókè yìí tí àsìkò bá tó kí Odùduwà máa lọ á lọ. Kò sígbà tí mọ̀kú náà ò ní kú, kò sígbà tí gbogbo ẹ̀ náà ò ní níyànjú. Torí ọmọ ìyá náà tẹ́ bá ń bára ọkọ àti àwọn tẹ́ bá ń bára yín ṣe náà tí ìbágbé yín ò bá rọrùn oníkálùkù á lọ ẹ̀. Bẹ́ẹ̀ lọ̀rọ̀ Nàìjíríà rí ní bá a ṣe wà yìí. Kò sílẹ̀ tí Ọlọ́run bá ṣe fún wa tí eléyìí tó ṣàmà rọ̀ wá lọ́rùn kan náà ń ṣe. Tó bá jẹ́ pé wọ́n Nàìjíríà ni kọ́ lọ́run fún àrùbáríkà. Bó pé ti Odùduwà yìí náà la máa tó pé a bá ti gbé Odùduwà náà ló máa rọ gbogbo wa lọ́rùn kọ́ lọ́run jẹ́ kó ètè bọ́ sí kíákíá. Tó lè tá à ń sọ yìí náà ní ìsìn ó lè bọ́ sí tán ní ìsìn pé nǹkan tí gbogbo wa ń rò gan kó má tún wá jẹ́ bẹ́ẹ̀ kọ́ lọ́run má jẹ́ kó rí bẹ́ẹ̀ fún wa. Mo ti ẹ̀ ń sọ bẹ́ẹ̀ ni o Ọlọ́run lọ́jọ́ òní ò ní jẹ́ kí irú ẹ̀ ṣẹlẹ̀ sí wa. Tọ́lọ́run bá jẹ́ àsìkò tó pé a bá gbà pé ó máa rọ gbogbo wa lọ́rùn Ọlọ́run lọ́jọ́ òní kò ní mú ẹ̀mí ẹ̀yin tẹ́ ń wò mí kò dẹ̀ ní mú ẹ̀mí èmi náà lọ. Gbogbo wa la máa péjú pésẹ̀ tá a máa fi jẹ̀gbádùn yẹn. Wọ́n ní iṣu atẹnumọ́rọ̀ kan kì í jóná. Bá a ṣe mọ̀ ìbẹ̀rẹ̀ sí ní sọ àwọn tó bẹ̀rẹ̀ sí ń kéde ẹ̀ ní ìsìn. Mo rí máa kan ní Ìjẹ̀ṣà ó lọ sí Ìjẹ̀bú Ìjẹ̀ṣà ó tún lọ sí Ìjẹ̀ṣà gangan
tó lọ àwọn torí kò sí gbogbo nǹkan tá à ń sọ yìí ọ̀pọ̀lọpọ̀ èèyàn ló mọ̀ pé àwọn èèyàn ń sọ̀rọ̀ ẹ bá lọ sọ pé Odùduwà àwọn pé kí ni ó ń jẹ́ Odùduwà wọ́n tó máa bèèrè lọ́wọ́ yín pé kí ni nǹkan tó ń pè bẹ́ẹ̀ torí kò yé wọn yóò gbé náà ló ń wá sí online kò yé wọn but máa yẹn gbéra ó lọ sí Ìjẹ̀ṣà Ìjẹ̀bú-Jẹ̀ṣà ó lọ sí Ìjẹ̀ṣà mú gbogbo ẹ̀ ní online lénìí ara àwọn tí wọ́n ń ṣe akitiyan yẹn kọ́nà kó jẹ́ kí gbogbo ẹ̀ kó má jà sí asán kì í ṣe gbogbo ẹ̀ ló ń wá sí online kò sí gbogbo ẹ̀ ló mọ̀ pé nǹkan yẹn irú kan báyẹn ó ń lọ àfi tẹ́ bá tún fẹnu sọ káàkiri kò yẹ yín báyẹn yín tèmi mo rẹ̀ tún wá fẹ́ mo tún rí nǹkan kan tẹ́ pé ó tún jẹ́ nǹkan tẹ́ pé mo tún wò títí pé àwa Yorùbá aburú nínú gbogbo àwọn tó ti ń wá sí online tó ń sọ̀rọ̀ Odùduwà ẹ̀mí rẹ̀ tó sọ pé òun fẹ́ lọ báyọ̀ jà bẹ̀tẹ̀ a rí àwọn kan tó ń jáde tó ní àwọn kan nínú àwọn Odùduwà pọ́n fẹ́ wá bá wọn jà tí mo dẹ̀ mọ̀ pé irọ́ ni ṣó dáa ká máa parọ́ mọ́ra wa lórí ohun tí a fẹ́ jẹ́ torí káwọn èèyàn lè mọ̀ yín káwọn èèyàn lè mọ̀ pé ń sọ̀rọ̀ kẹ́ẹ̀dẹ̀ máa parọ́ mọ́ ọmọ ìyá yín wípé ẹ̀yàn fẹ́ wá nà yín ni mi rí nínú àwọn tó ti ń kéde Odùduwà mi rí ẹni tó sọ pé àwọn fẹ́ lọ jà rálì tó fẹ́ ṣe kò sí wàhálà wọ́ọ́rọ́wọ́ náà fẹ́ ṣe nǹkan wọn nǹkan tẹ́ ẹ̀ gbọ́ àròsọ ẹ̀kọ́ tí ẹ̀ jókòó ẹrù àròsọ yẹn wípé kìnnìkan wọ́n fẹ́ wá nà òun mọ́lé àwọn kan ló sọ fóun ẹni ò dẹ̀ gbé voice note kò gbé jáde o kò gbé fídíò ẹni tó sọ yẹn kò gbé jáde ó kọ̀ tẹ̀ ní wọ́n sọ fóun ni tí mo dẹ̀ mọ̀ pé irọ́ ni káwọn èèyàn ṣáà lè mọ̀ pé ẹ wà lórí social media ń sọ̀rọ̀ ẹ ń fi gbogbo ẹ ń parọ́ mọ́ ọmọ ìyá yín torí kí wọ́n lè yìn pé ẹ ń sọ̀rọ̀ ẹ ń sọ̀pọ̀tì àwọn kan kò sẹ́ni tó jẹ́ ọ̀tá ẹnì kankan ní gbogbo wa Yorùbá kan náà ni wá ọmọ ìyá náà ni wá à ń ṣe torí pé ẹ fẹ́ rí owó bìkan àbí ẹ ń retí pé káwọn èèyàn kan fún yín nípò kẹ́ ẹ máa fi ẹnu ba àwọn èèyàn kan jẹ́ ṣé ẹ mọ̀ pé ọ̀rọ̀ yẹn gan ó lè pe àkíyèsí àwọn ìjọba síta ní ọjọ́ yẹn pé kó máa kó àwọn èèyàn tó bá jáde ní nǹkan tẹ́ni yẹn ń sọ jáde lẹ́nu ọ̀rọ̀ burúkú ni náà gbọ́n fún wa náà mọ́lé tó ń parọ́ tó bẹ̀rẹ̀ sí ní parọ́ oríṣiríṣi kò dẹ̀ sí ẹni tó bá wo ìdíwé tí wúmọ̀ ẹ̀ fi sọ ẹ̀ mọ̀ pé rọrùn ń pa ó pọ̀ tẹ̀rọ gbogbo ẹ̀ sọ ni tó bẹ̀rẹ̀ sí ní ranjú tó bẹ̀rẹ̀ sí ní rake tó bẹ̀rẹ̀ sí ní pariwo tó bẹ̀rẹ̀ sí ní brag lórí social media ipò fún wa náà ń dúró dè wọ́n ní o wọ́n máa nara àwọn pa ní o kíníkan why tá a máa fi máa bara wa jẹ́ why tá a máa fi máa parọ́ nǹkan tí ò ṣẹlẹ̀ why tá a máa fi máa ro àròsọ nǹkan tí èèyàn ò sọ torí kó ṣàlè mọ̀ pé ẹ ń sọ̀rọ̀ ẹ ń gbèjì àwọn kan irú bàbá yìí ẹ lọ kí ọwọ́ ẹ̀ bá ṣọ kò dá o kò sí kan tá a bá ṣe nílé ayé yìí ọmọ wa máa jẹ́ ń bẹ̀ ẹ̀ sán ni torí àwọn tẹ́ parọ́ mọ́ yẹn pọ́n fún wa náà yẹn tí wọ́n ọ̀dẹ̀ rí ti yín rò tẹ́ pé nǹkan bí Odùduwà ṣe máa bọ́ sí ní nǹkan tó ń gbé sọ́wọ́ tí ẹ̀yin dẹ̀ wá jókòó tẹ́ wá wò pé kí ló yẹ kẹ́ ẹ ṣe fún àwọn pípù yìí o kẹ́ ẹ lè fi parọ́ mọ́ wọn kí nìyẹn lè pa àkíyèsí àwọn ìjọba pé lọ́jọ́ ẹ̀kọ́ máa kọ́ àwọn èèyàn kì í ṣeré o tó rán wò pé tí ẹni lè fi jáde ní fi wá sọ̀rọ̀ báyẹn ó dàbí pa àwọn ẹni ìfọwọ́ àfà wàhálà ni kódà ìwà burúkú tí Ọlọ́run ò nífẹ̀ẹ́ sí ni pé ká máa parọ́ irọ́ ò dáa o ẹ̀yin tèmi ẹ má jẹ́ ká máa parọ́ o àròsọ nǹkan tẹ́ ẹ gbọ́ nǹkan tẹ́ ẹ rí ẹ má jẹ́ ká máa sọ torí kì í ṣe torí èní o torí ọjọ́ iwájú ni torí àwọn míì á máa jìyà nǹkan tí wọ́n mọ̀ dí nǹkan tí wọ́n máa jìyà nǹkan tó ti ṣe sẹ́yìn tí wọ́n wò ó pé kí ni ṣe bí mo tẹ̀ sọ̀rọ̀ ni tọ́pọ̀ náà dẹ̀ máa fi ẹ̀jẹ̀ wọn á máa fi ẹ̀jẹ̀ àwọn ọmọ wọn kọ́ náà má jẹ́ kó rí wa kó gbàbọ̀dì àní sì sọ ohun wa kò ní kan ló tí ọmọ aráyé ẹ̀yin tèmi ọ̀rọ̀ mi ò ní jù báyìí lọ ní èní ẹ pàdé èmi ọmọ yín Kẹ́mi Bùkọ́lá ní ọjọ́ Saturday àti Sunday ẹ mọ̀ pé ọjọ́ méjì mo fi ń ráyè náà nìyẹn ẹ bá dẹ̀ fẹ́ fún mi níṣẹ́ clear agent mi ṣe ní Àpápá ẹ pe nọ́mbà mi 08022111530 mo dẹ̀ dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin tẹ́ ẹ ti ń fún mi níṣẹ́ mo dúpẹ́ lọ́wọ́ yín ebi ò ní pa yín ẹ ní rágó ẹ ní sọ́fà ayé yín ò ní bàjẹ́ ẹ máa ríṣẹ́ máa kó èrè oko ẹ máa kó wálé lágbára Ọlọ́run ẹ ṣé mo dúpẹ́ o àtẹ̀yin tẹ́ tún pè mí náà mo dúpẹ́ lọ́wọ́ yín o ó dàbọ̀.